ó dójú ẹ̀ pátápátá ọ̀rọ̀ àwọn ọba aládé nílẹ̀ Yorùbá àti ẹ̀sìn ẹ̀yin èèyàn ẹ mà tún súnmọ́ bí ẹ wá gbọ́ ọ̀rọ̀ ìwàásù ọba Òǹpẹ̀tù ní Ìjẹ̀rù nílùú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ wá gbọ́ àwọn ọ̀rọ̀ ìwàásù wọn lórí ọ̀tà nínú fọ́nrán yìí ọba aládé yìí wọ́n wàásù nípa ìmọ̀ Ọlọ́run lọ́kan wọ́n ní kí àwọn ọba aládé tó kù kí wọ́n pa òrìṣà tì kí wọ́n yé bọ òrìṣà mọ́ láàfin nítorí àwọn òrìṣà yìí wọ́n lójú ni wọn ò fi rí náà wọ́n lẹ́sẹ̀ ni wọn ò fi rìn wọ́n lọ́wọ́ wọn lè fi jẹun wọ́n lẹ́nu wọn lè fi sọ̀rọ̀ fún ìdí èyí kán pa gbogbo àwọn òrìṣà yìí tì kán dá ìsọjílẹ̀ láàfin wọn kí gbogbo aráàlú wọn lè mọrú ẹ̀sìn tán gbé dání wípé òrìṣà àti ìṣẹ̀ṣe kì í ṣe ọ̀nà bí ìṣe wípé kí wọ́n padà sínú ìmọ̀ Ọlọ́run lọ́kan ó lágbára ọ̀rọ̀ ẹ̀sìn nílẹ̀ Yorùbá pàápàá jùlọ bó ṣe ń involve àwọn ọba aládé lẹ́nu lọ́lọ́ yìí ó ní agbára gidi gan torí bẹ́ẹ̀ bá gbàgbé tó lúwo tilẹ̀ wó láàárín tí kálukú ń sọ tí wọ́n ń gbé káàkiri wípé ètí jẹ́ ètí ṣe odidi ọba aládé nílẹ̀ Yorùbá tó yẹ kó máa propagate àṣà òrìṣà bíbọ àwọn ganan tí wọ́n ń bẹnu àtẹ́lù. ọba tí ò bá ti rólé fọ́lọ́run tó fún rẹ̀ yọ rẹ̀ kó àwa Yorùbá ìsàbọ̀tì ìpìlẹ̀ wa ìsàbọ̀tì wọ́n lè gbẹ́sẹ̀ lọ́yà tí ń gbẹ́sẹ̀ lọ́yà tí ń gbẹ́sẹ̀ ní alẹ́mọ̀ ni Ọ̀ṣun máa gbẹ́sẹ̀ ní tó bá jẹ́ báyìí àtúgbẹ́. àṣé tàwọn ọba aládé tó jẹ́ ti mùsùlùmí la rí tàwọn ti kìrìsìtẹ́nì àwọn náà ti bínú tó báyìí wọ́n ti jáde lẹ́yọ kọ̀ọ̀kan láti wá máa jíìn rere kódà wọ́n tún ń pera wọn wípé kí kálukú lọ ṣe kíni kọ́ lọ́ máa jíìn rere nínú ààfin wọn ọ̀rọ̀ yìí ó lágbára gidi gan ọ̀rọ̀ òrìṣà bíbọ nílẹ̀ Yorùbá ìṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá ibo là ń dojúkọ ẹ̀yin ọmọ Yorùbá mú kí èèyàn mi káàbọ̀ sórí ìkànnì DigiNaija Television ṣé dáadáa ni mo tún bá yín ní àkókò yìí ẹ má gbàgbé tẹ́yin bá ṣe ń darapọ̀ mọ́ mi fún ìgbà àkọ́kọ́ ẹ má bá mi follow DigiNaija Online TV lórí Facebook link kan wà ní comment section video tó máa gbé yín lórí Facebook page wa lórí YouTube ẹ má bá mi tẹ subscribe button tó wà ní abẹ́ fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ má bá mi like and share kó máa lọ káàkiri lórí ayélujára má jẹ́ ń gbà wá lákòókò kí n má dá wà lágara ẹ jẹ́ ń gbé fọ́nrán ọ̀hún wọlé kí n fi fọ́nrán ọ̀hún lẹ̀ báyìí kẹ́yìn náà gbọ́ gbogbo ọ̀rọ̀ ìwàásù ọba Onípẹ̀tù ti Ìjẹ̀rù nílùú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ kẹ́ gbọ́ bí wọ́n ṣe wàásù wípé káwọn ọba aládé kí wọ́n pa òrìṣà bíbọ tì wọ́n padà sínú ìmọ̀ Ọlọ́run lọ́kan sínú ẹ̀sìn kìrìsìtẹ́nì kẹ̀sì máa bá mi fèrò tiyín nípa ìsíkọ́mẹ̀ntì. sọ̀rọ̀. It has mouth, it cannot speak. ó létí ni kò lè gbọ́rọ̀. It has ears, it ó cannot lójú hear. kò lè rí It náà. has eyes, it cannot ó ní see. oh God Psalm 115 verse 8 sísàlẹ̀ ibẹ̀ ló ti sọ. àwọn ère tẹ̀ ń wí yẹn bẹ́ẹ̀ bá gbé wọn sínú omi wọn lè gbéra wọn jáde. If you put those images inside water, they cannot rescue bẹ́ẹ̀ bá dáná sun wọn themselves. lè complain. If you burn them, they cannot ẹ complain. pinnu ní ọdún yìí. Make a decision this wípé ẹ̀yin year ò forí balẹ̀ fún ère that mọ́. you will not bow to those ẹ̀yin ò bá wọn images. ṣe ọdún eégún mọ́. That you will not join them to ẹ̀yin do ò bá a wọn ṣe ọdún festival. orò mọ́. That you will not do Oro ẹ̀yin festival ò with bá them wọn again. pọ̀gún mọ́ lọ́dún That you will yìí. not help them to worship Ogun Jésù again. ni ìmọ́lẹ̀ ayé. That Jesus is ó the light pè of the ọ́ world. gẹ́gẹ́ bí ọba wípé kó máa bọ̀ And lọ́dún that yìí. Jesus is ó calling you pè ọ́ lọ́dún today. yìí pé kó wá sí o. He's inviting you ó today to pè ọ́ worship lọ́dún yìí him. pé kó jẹ́ ìránṣẹ́ òun. He said ó you should pè be ọ́ his lọ́dún yìí pé servant. kó jẹ́ agbẹnusọ He òun. said be a ó pè spokesman ọ́ for pé me. kó jẹ́ ìmọ́lẹ̀ nínú He ààfin said yẹn. be the light in the palace for sí inú me. ìlú tó jọba lé lórí. Over the town where you're a king. over. Ọlọ́run retí ìsọjí láti ọwọ́ yín wá. God is expecting revival ẹ gbé from your ìsọjí hands. kalẹ̀ nínú ìlú yín. Let there be a crusade in your town. ẹ gbé ìpàdé àdúrà kalẹ̀ láàfin yín. Gather prayers in your ẹ palaces. jẹ́ kí àwọn ìlú kó mọ ẹnitẹ́ni tẹ́ ń ṣe. Let the people of your town know the God you belong to. Olúwa yóò ràn wá May lọ́wọ́. the Lord help you in Jesus' Thank name. you and God bless you. God bless you in Jesus' name. mo kí kábíyèsí olú igbó ọ̀rà àtàwọn tí wọ́n. ọ̀rọ̀ rèé o ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu ọba Onípẹ̀tù yìí ẹ gbọ́ gbogbo àwọn wàásù wọn ṣùgbọ́n ṣá Tolúwo la rí tà ń sọ àbí Tolúwo oníkálukú rí tí wọ́n ń sọ ní pẹ̀lú bólúwo ṣe ń fi ẹnu àbùkù bá òrìṣà bíbọ ṣe ti gbọ́ tàwọn kìrìsìtẹ́nì náà báyìí ibo wá ní àṣà òrìṣà bíbọ ibo ló fẹ́ dojúkọ ǹjẹ́ àṣà wa nípa pé wọ́n bọ òrìṣà wọ́n bọ nǹkan kan ǹjẹ́ kò ní padà parun báyìí nítorí àwọn tó jọba aládé tó yẹ kí wọ́n máa dáàbò bo àṣà òrìṣà bíbọ
bọ̀ àwọn gan rèé tó ṣe wípé àwọn fúnra wọn gan wọ́n ti ń padà kúrò wọ́n ti ń kúrò nínú ìṣẹ̀ṣe wọ́n ti ń bọ́ sínú ẹ̀sìn ìmọ̀ Ọlọ́run lọ́kan kí lè rò ti yín ẹ máa bá mi jù sí comment ojú wo lẹ fi wò ẹ máa bá mi sọ opinion yín sí comment ẹ má gbàgbé láti máa bá mi follow Digi Naija online tv lórí Facebook link kan wà ní comment section fídíò yìí tó máa gbé yín lórí Facebook page wa lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò kẹ́sì máa bá mi like and share kó máa lọ káàkiri lórí ayélujára ẹ ṣeun tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà